ní ALH Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bisi Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bisi Ológe number one, Bisi Ológe number one ni ẹ máa wò wọ́n. Ibo náà ń pè bí Canada náà ń pè bí ibo náà ń pè bí o Toronto náà ń pè bí ibo náà ń pè bí ibà sí àmàmà o Toronto náà ń pè bí o. Happy birthday to Pasuma 55th ẹ ṣáà mọ̀ 55 birthday ó máa ṣẹlẹ̀ gọ́gọ́ ẹ ṣáà mọ̀ ọ̀la ni o ẹ má gọra yín o mo ti wà nílé ẹ ṣáà ti rí YYZ ẹ ṣáà mọ̀ ká àdúgbò yín ẹ̀yin ti Canada ẹ̀yin ti Toronto ẹ̀yin ti àdúgbò ẹ ṣáà mọ̀ àdúgbò yín sọ àti wọlé báyìí ọ̀làdẹ̀ ni ẹjọ́ tó rọ Ọlọ́run ẹjọ́ tètè jáde ẹ ṣàánú mi o èmi gan ti máa wà lórí stage ó pẹ́ ju aago 11 mo ti wà lórí stage lọ́la títún gba yẹn máa bá wa di bí abẹ́ aago 2 aago 3 ẹjọ́ ẹ tètè jáde 11 PM ká ti bẹ̀rẹ̀ ká lè ráyè ṣe tòǹgbà yẹn ká lè ráyè wọ di ẹ̀ṣàmọ̀ ẹ̀yin tèmi hunter promotions náà sì ni ọdẹ pápápá ẹ̀ṣàmọ̀ 55 birthday asọ́pá máa wà àdẹ̀tí wa ẹ̀yin ìjọba àṣọ ó yá ẹ jẹ́ ká jọ rìn nínú ẹ̀mí orin ó yá ẹ jẹ́ ká tètè o àsọpá máa wá o Ọlọ́run dẹ́ gbà fún wa àti wa àti dé o àrètí yín lọ́la ṣáàmù. gbogbo tẹ́ ẹ bá náwó sí ṣé wàràfà náà mọ́ kánú àlíyà gbogbo tẹ́ ẹ bá náwó sí kó máa jìnnà kó máa jíṣẹ́ ò lágbára lọ. àmì aláwọ̀ máa ṣe kúnlé mi wà sí wà dúpẹ́ ẹ wọlé láti Amẹ́ríkà ní fara mi ṣe wọn. bẹ́ẹ̀ bá ti wí Ọlọ́run bá lókè sàátì lọ́rọ̀ kí a máa fara àṣẹ sí ní àmì. ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ lọ. ọpẹ́ wá sọ́nù ọbí máa ń bá ẹ̀kún orí bára mi. ìgbà tí wà náà sùn ṣègbó lẹ́nu ṣọgbẹ́ sọ pé ọmọ bàbá ọlọ́run kì í tó. bàbá ọmọ bàbá ọlọ́run kì í jẹ ìbá ọgbà tó mẹ́ràn ló sọ pé ìjẹ̀bà mú wa. ẹ̀yin tó ẹjọ́ ti kú ló bá so ẹ bá yín lọ lóko alhamdulillah àṣẹ náà mẹ́wàá.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.